àkú ìyèdú gbogbo ọmọ ẹgbẹ́ ọlọ́sà ọ̀sà àgbàgbìyọ̀ akóre wá fún wa. Annual World Ẹgbẹ́ Festival 2022 ẹlẹ́ẹ̀kẹsẹ̀rú rẹ̀ níbi tí àwọn ẹlẹ́gbẹ́ ọmọ àti ọmọ omi ti máa ń pàdé lọ́dọọdún fún ìwúre àti gbígba oore tuntun lọ́wọ́ ẹlẹ́dàá wọn létí òkun eléyìí tí àwọn ẹgbẹ́ arúnmọlẹ̀ ti pàṣẹ bàbá wa ọba àságbèmí tèmi adára àríwájòyè fàṣàgbádé kìnní àmọ̀tẹ́kùn kejì ẹ̀rù jẹ̀jẹ̀ of Àkókòland di ọba àṣà àgbáyé and ọba ẹgbẹ́ àgbáyé alága ògbóni alálẹ̀ àgbáyé World Ẹgbẹ́ Festival tọdún 2022 yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n April 26 pẹ̀lú ayẹyẹ ọdún ọlọ́sàdé celebration la ó fi bẹ̀rẹ̀ ètò ní agogo mọ́kànlá òwúrọ̀ ibi ètò ní Gao Marina etí ọ̀sà Badagry Lagos lọ́jọ́ kan náà ni àìsùn ọmọ omi alájẹ night yóò máa wáyé o ní agogo méje alẹ́ di ilẹ̀ mọ́gbẹ̀rẹ́ ní gbẹrẹfu beach Badagry lẹ́kọ̀ọ́ níbi tí àwọn ènìyàn tó bá wá tí wọ́n ó máa bá ẹlẹ́dàá wọn sọ̀rọ̀ tí wọ́n ó sì máa ríre gbà lójú ẹsẹ̀ ìyálòde àti àjàgùnàdé ni yóò máa wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin April 27 2022 bẹ̀rẹ̀ láti agogo kan ọ̀sán tí agogo méje alẹ́ 1 to 7 p.m. èyí tí ó máa wáyé ní gbẹrẹfu beach Badagry Lagos ẹ̀yin ọmọ alára agbó ẹ má gbẹ̀yìn gbogbo ẹni tí ń wá ọmọ aya ọkọ àti ire gbogbo ẹ máa bọ̀ àìsùn kórìkótó náà ni yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́jọ alẹ́ 27 April bákan náà 2022 yìí kan náà ní gbẹrẹfu beach olókùndé celebration yóò máa gbìnàyà ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin April 28 bẹ̀rẹ̀ láti agogo mẹ́jọ òwúrọ̀ ní gbẹrẹfu beach Badagry Lagos ọbẹ̀ tí ò ní iyọ̀ àtẹ́nì gbogbo ẹni tó fẹ́ jẹun dúdùn láyé tó sì fẹ́ máa ní ìdùnnú nínú ayé rẹ̀ gbogbo wọn kí wọ́n darapọ̀ mọ́ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn fún ìwúre ní olókùndé àlùjọ ọdún òun àpèjẹ World Ẹgbẹ́ Day 2022 yóò gbìnàyà o ní ọjọ́ kan náà April 28 bẹ̀rẹ̀ láti agogo mọ́kànlá ìyálẹ̀ta fẹ́niu gbẹrẹfu beach Badagry Lagos níbi tí Alhaji Sefiu Alao ọmọ oko àṣàbí ọ̀jẹ̀ afẹ́nápa àti ẹgbàágbèje olórin yóò ti máa kànlù sí wa ní ìbàdí agbátẹrù ètò ní àṣà Yorùbá TV ọdún World Ẹgbẹ́ Day Festival tọdún yìí yóò fọre owó ọmọ àlàáfíà ire gbogbo fún ẹni tó bá wá o olùkéde àṣà Yorùbá TV. ọmọ omi ọlọ́sà ọdún dé ẹ̀jẹ̀ àbọ̀sà kó wá kiri àwa. àṣà Yorùbá TV àṣà Yorùbá TV. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. òtítọ́ ni kíkọ̀ ní gbọ́ká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbẹ̀ láàyò àṣà Yorùbá TV egun kakaka ti tajà lẹ́nu àṣà Yorùbá TV ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbóṣùbà fún tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú òfin abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀ Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ kí gbogbo àgbáyé ọmọ àṣà Yorùbá TV ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ àṣà Yorùbá TV yóò bá yín gbé fáyé rí ẹ lè kàn sí àṣà Yorùbá TV lórí Facebook àṣà Yorùbá TV 2 YouTube wọn àṣà Yorùbá TV bákan náà email address asayorubatv@gmail.com Instagram wọn rèé àṣà_Yorùbá TV bó sì jẹ́ Twitter àṣà Yorùbá TV tẹlifóònù nọ́mbà wọn rèé 070-637-34729 tàbí 070-138-84292 àṣà Yorùbá TV Olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jágbá gbogbo.